Àgbàgbé wọn ní àwọn máa mú ètò Nurul Islam wá sí etí gbọ̀nyìn ṣùgbọ́n lónìí wákàtí kan náà ni ètò náà yóò jẹ́ ẹ mọ̀ pé a ti bọ́ sí inú àwẹ̀ Ramadan ní báyìí ẹ jẹ́ kí a jọ gbọ́ ètò. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Allahu nurus samawati wal ard. Mathalu nurihi kamishkatin fiha misbah. Al-misbah fi zujajah. الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والصلاة والسلام على رسول المجتبى. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àwa mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin a mà tún dúpẹ́ fún Ọlọ́run ọba. Ramadan ń bọ̀ ọmọ sì dá méjì lọ́jọ́ tòní o. ìbéèrè táwọn wá bẹ̀rẹ̀ wa léèrè ní wípé kí ni tá a gbénu Ramadan náà ṣe láti bẹ̀rẹ̀ tí di mẹ́ẹ̀ẹ́dógún lónìí. òru ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ìlà tún wà yìí. Kùránì mélòó ńlọ ti kà? tí yago tó ń jí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ńlọ tó ń jí àbí nǹkan ti yí padà nínú àwẹ̀. bó bá jẹ́ pé bá a ṣe wà kí Ramadan tó lórí ẹ̀ náà la tún wà. ìwọ̀n bá oòrùn tó kúnlẹ̀ yìí ọmọ tó aṣọ sá lásàgbẹ̀. nítorí náà ẹ dákun àsìkò Ramadan àsìkò iṣẹ́ olóore lóníranran ńlọ́jẹ́. èyí ni ètò yín ètò wa Nurul Islam, ètò tí a pèyàmọ́ rẹ̀ ní ìrántí mama wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Abọ̀rẹ́rìn ní Èrúwà. lálẹ́ tó ní lágbára Ọlọ́run ọba bẹ́ẹ̀ ṣe mọ̀ pé wákàtí kan gbáko ohun tún ní ètò tòní ó ní ti jẹ́jọ́ ó ní ti jẹ́ẹ̀dógún. àwẹ̀ méjì tí tó ń bọ̀ náà alárùbá méjì tí tó ń bọ̀ náà pẹ̀lú ògo Ọlọ́run wákàtí kọ̀ọ̀kan òun náà ni yóò tún já sí. àwọn bàbá wa ni wọ́n tó ṣáájú lálẹ́ tòní àti à ń síwájú ta wá ń tẹ̀lé wọn bọ̀ wá lẹ́yìn. bàbá olùbáríkà tí mò ń perí àwọn ni Fadilatu Sheikh Abdulwahid Abdulhamid tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Madun Najah ìyẹn ní àdúgbò Muslim Ìbítóyè Sitiriti ìyẹn ní Muslim. bàbá ẹ bá ní kí àwọn ará ilé. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. bákan náà ustaadu wa Fadilatu Sheikh Iskil Hamza yanyanse àwọn náà ń bẹ lórí ètò lálẹ́ tòní. ẹ bá ní kí àwọn ará ilé. a kí gbogbo ẹ̀yin ará ilé ẹkú òǹgbẹ o Ọlọ́run jẹ́ agúnlẹ̀ ayọ̀ o. ètò wa lálẹ́ tòní bákan náà oníbejì òun náà ni yóò tún jẹ́ lára àwọn nǹkan tó pàtàkì púpọ̀ láti gbájúmọ́ láti ṣe nínú oṣù Ramadan ìta wà nù rẹ̀ yìí. lára àwọn táwọn àfáà tí wọ́n pè alákèésí pé ká ṣe òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ méjèèjì tòní òní yóò dálé lórí. ìkíní nù rẹ̀ ni birrul walidain, dáadáa tó yẹ ká ṣe sáwọn òbí wa méjèèjì. kí Ramadan ò tó ó jẹ́ dandan ṣùgbọ́n ní Ramadan ó tún wá jẹ́ dandan púpọ̀ jù. kódà lára àwọn iṣẹ́ ètò jẹ́ iṣẹ́ olóore púpọ̀ òní ká ṣe dáadáa sóbì ẹni òun lọ́wà. ìgbà tí ustaz wa Iskil tí wọ́n bá ní wọ́kọ̀ eléyìí ògúnlẹ̀ àwọn bàbá wa àwọn náà tún wá bá ní sọ̀rọ̀ nípa tó jẹ mọ́ ẹ̀rìntìkáàf lọ́lẹ́tọ̀ ni àbí khaliwa àwásà máa ń gbọ́ ni ètò bá tọ́nu méjèèjì àwọn bàbá wọn bá ní ṣe àlàyé rẹ̀. ẹ jẹ́ ká wá gbáradì báyìí láti máa tẹ́tí bẹ́ẹ̀lẹ̀ jẹ́ ká máa fi ọkàn bá ustaz wa Iskil Hamza lọ lórí agbárin tá a pè ní birrul walidain
فليتفضل الشيخ مشكورا. الحمد لله وكفى والصلاة والسلام على النبي المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن كان معه إلى يوم التغابن. adọ́pẹ́ fún Ọlọ́run ọba tí ó dá wa, ọba tí ó mọ̀ wá, ọba tí ó mọ̀ wá. À ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ títí dijọ́ gbéǹde àlùkìyámà. Gẹ́gẹ́ bí àwọn aṣáájú mi nínú iṣẹ́ Ọlọ́run bí wọ́n ṣe sọ, agbọ́nrin ìdánilẹ́kọ̀ọ́ yìí ni a ti gbọ́ yẹn, ìṣe dáadáa sí òbí ẹni méjèèjì. Mùsùlùmí lódodo ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ tí ó jindò bi haqqil walidayni alayhi, pẹ̀lú ẹ̀tọ́ tí bàbá àti ìyá tí wọ́n nílé ní orí. Ọ̀ranyàn sì ni fún mùsùlùmí tó gbọ́ Ọlọ́run gbọ́ láti ṣe dáadáa sí òbí rẹ̀ méjèèjì, kódà kó tẹ̀lé àṣẹ ìkíní kejì wọn níbi tí ò ti ní ṣẹ ọba tí ó dá tó sì dá bàbá àti ìyá rẹ̀. Kódà Islam fẹ́ kí ó ṣe dáadáa sí wọn. Ìṣe dáadáa sí òbí kìíní àti ìkejì yìí kìí ṣe nítorí pé wọ́n ṣe ọlọ́kọ̀ rẹ̀ wá sílé ayé gẹ́gẹ́ bí a ṣe máa ń sábà gbọ́, kìí ṣe torí pé wọ́n ṣe ọlọ́kọ̀ rẹ̀ wá sílé ayé nìkan oṣù, bí ó ṣe pé nínú àwọn táwọn náà tún ti síwájú ní dáadáa fún ọmọ tí ọmọ ò lè rí ẹ̀san rẹ̀ ṣe fún àwọn òbí rẹ̀. Ọlọ́run ọba Allah ó ṣe ìtẹ̀lé àṣẹ ìkíní kejì wọn, ó ṣe ní ọ̀ranyàn lé ọmọ lórí. Kódà Ọlọ́run ọba àlékè ọlá ó sọ ìtẹ̀lé àṣẹ òbí méjèèjì, ó fi kẹ́gbẹ́ ìtẹ̀lé àṣẹ òun Ọlọ́run ọba Allah, ọba tó dá ayé àti tí ó wà ní gbogbo ayé náà. Ló fi jẹ́ pé Ọlọ́run ọba àlékè ọlá nígbà tí ń sọ nípa kí a ṣe ní ọ̀kan ṣoṣo, kí a gbà pé òun ló dáyé àti tó wà ńbẹ̀, òun sì ní mójútó gbogbo ayé. Ọlọ́run ọba àlékè ọlá ó sọ̀rọ̀ ìṣe dáadáa sóbí ẹni méjèèjì, Ọlọ́run ọba àlékè ọlá ó fi kún. Kó tó di pé àárín jìnnà, ìdájọ́ àwọn ẹni Ọlọ́run lórí ìṣe dáadáa sóbí ẹni méjèèjì, òun náà ni kálukú wa ti ń gbọ́ yẹn, wájibù ni, ọ̀ranyàn dandan gbọ̀n ni. Òun ni kí mùsùlùmí ẹni Ọlọ́run kó ṣe dáadáa sí bàbá rẹ̀, kó ṣe dáadáa sí màmá rẹ̀. Ọlọ́run ọba Allah ní Suratul Isra, Qur'an 17 ayah 23 sí 24. Ọlọ́run ọba àlékè ọlá sọ pé wa qada rabbuka alla ta'budu illa iyyah. Ọlọ́run ọba àlékè ọlá ó sọ di ìlànà, ó sọ di òfin lé gbogbo ọmọ ànábì Ádámà lórí wípé a gbọ́dọ̀ sìn nǹkan míì lẹ́yìn ọba tí ń jẹ́ Allah. Ìforíbalẹ̀ fún nǹkan míì, ìjọsìn fún nǹkan míì kò gbọ́dọ̀ wáyé ju Ọlọ́run ọba àlékè ọlá lọ, ọba tí ó dá ànábì Adam alayhi salatu wassalam àti gbogbo ọgọ́rọ̀ àwọn òjíṣẹ́ tó fi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. A gbọ́dọ̀ foríbalẹ̀ fún nǹkan míì ju Ọlọ́run yẹn nìkan oṣù lọ. Lẹ́yìn eléyìí, wa bil walidayni ihsanan, ìṣe dáadáa sóbí ẹni méjèèjì ó tún di ọwọ́ oníkálukú ọmọ, ó di túláàsì bí ìgbọ́ Ọlọ́run gbọ́, ìṣelọ́kan ṣoṣo nínú ìjọsìn bó ṣe di ọ̀ranyàn tó di túláàsì wo kókó lọ́mọ èdè ènìyàn lórí, bẹ́ẹ̀ náà ni ìṣe dáadáa sóbí ẹni méjèèjì ló di túláàsì lé ọmọ èdè ènìyàn ló dìlé lórí. Nínú Suratul Luqman, ìyẹn Qur'an 14 ayé ẹlẹ́ẹ̀kejì, Ọlọ́run ọba àlékè ọlá ó ń sọ fún wa wípé wa wassayna al-insana biwalidayhi. À ń sọ àsọtẹ́lẹ̀ dáadáa, à ń sọ àsọtẹ́lẹ̀ fún ọmọ èdè ènìyàn láti máa ṣe dáadáa sí òbí rẹ̀ méjèèjì, pàápàá jùlọ ìyá tó jẹ́ wípé òun ni ó lóyún rẹ̀ wahanan ala wahanin, lórí dídákú dídájí, lórí rírẹ̀, ipò tọ́ sí ẹ̀kẹ́, mímọ́ mọ bára ṣe ń ṣèyàn, lórí ìnira sí ìnira, tó sì lóyún rẹ̀ wa fisaluhu, tó tún fún ní ọmú fi àmẹ́yìn fòdìdì ọdún méjì.
ọlọ́run ọba àlékè ọlágbà tí yóò parí àyà pàtàkì yìí ó ní anishkuruli ẹ máa dúpẹ́ fẹ́mi ọlọ́run tí mo dá yín sórílẹ̀ ayé léèyàn tí ń dá yín lẹ́ranko lẹ́yìn eléyìí ẹ dúpẹ́ fún àwọn òbí yín méjèèjì tí wọ́n ṣe ọlọ́kọ̀ yín wá sí ayé ilayya al-masir àtàwọn òbí yín àtẹ̀yìn náà gbogbo yín lẹ́ padà wá fún èmi ọlọ́run ọba àlékè ọlá lábọ̀n tí ẹ gbé inú ilé ayé ṣe. ẹ̀yin tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ìdájọ́ kéèyàn gbé ìṣe dáadáa sóbí ẹ̀ méjèèjì kó gbé jù sílẹ̀ kó yapa àṣẹ wọn kí wọ́n pa láṣẹ tí ò yapa àṣẹ ọlọ́run ọba àlékè ọlá kéèyàn sì kọ́ tiwọn. ìdájọ́ lórí eléyìí táwọn afáàfin lílẹ̀ ní haram èèwọ̀ ni kódà nínú àwọn akibarul kabair nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tó jẹ́ pé ọmọnìyàn ọwọ́ bùkátà sí ìdí rẹ̀ bí àforíjì tó ní agbára lọ́dọ̀ èkíní kejì wọn tí wọ́n bá ń bẹ lórílẹ̀ ayé kó tó di pé èèyàn wọ ọlọ́run ọba àlékè ọlá ní aláforíjì nípa àṣẹ ètò èyí tí èèyàn bá ṣe sóbì kìíní àbí kejì nínú ìṣẹ̀mí ayé. ó túmọ̀ sí wípé ìṣe dáadáa sóbì ẹni méjèèjì báyà Qur'an bó ṣe yànnàná rẹ̀ tí a ń padà bọ̀ wá kà ní abala hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó náà fi rinlẹ̀ wípé túláàsì dandan gbọ̀n òun ni kéèyàn ṣe dáadáa sóbì ẹni kìíní àti èkejì. ṣùgbọ́n ní ayé lónìí nínú ìṣẹ̀mí tí à ń ṣe lọ́wọ́ lónìí àwọn ẹlòmíì wọ́n sọ wípé òbí àwọn kìí ṣe mùsùlùmí gbogbo tó bá wu àwọn òun ni àwọn lè dánwò pẹ̀lú rẹ̀ àbí ìsìláàmù rẹ̀ kọ̀ọ̀ràn janjan torí ìdí eléyìí ipò kèfèrí òun làwọn gbèrú ẹni bẹ́ẹ̀ sí tó bá pàṣẹ àwọn ò ní tẹ̀lé kódà irú ẹni bẹ́ẹ̀ tó bá ṣe àwọn lè dá sẹ̀ríà fún àti rí àwọn ènìyàn lórílẹ̀ ayé tó jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe àwọn òbí wọn nìyẹn mùsùlùmí tó gbọ́ ọlọ́run gbọ́ tó sì ń wá oríire ayé àtàlùkẹ́ àmọ́ tí ń wá àánú ọlọ́run ọba àlékè ọlá lórílẹ̀ ayé tí ń wá àánú ọlọ́run ọba àlékè ọlá nítorí ìdí àlùkẹ́ àmọ́ ọ̀ràn yẹn ni kó ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì kódà kí òbí ọmọ jẹ́ mùsùlùmí tó gbọ́ ọlọ́run ọba àlékè ọlá gbọ́ kọ́mọ̀jẹ̀ ti ń forí balẹ̀ fọlọ́run ọba àlékè ọlá gẹ́gẹ́ bí kákìrún fọlọ́run kọ́mọ̀jẹ̀ ti ń gbàwẹ̀ báwa náà ṣe ń gbàwẹ̀ yìí ọ̀ràn yẹn dandan gbọ̀n òun ni kí ọmọ kó ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì. Al-Qur'an ọ̀sọ́ ọ̀yàn nànẹ́ níbi tí ọmọnìyàn ò ti ní rújúrújú kankan nípa ìṣe dáadáa sí òbí rẹ̀ méjèèjì lókè yèèpẹ̀ èyí tí a wà yìí àìgbọ́lọ́ngbọ́ wọn àìforíbalẹ̀ fọlọ́ wọn àìgbàwẹ̀ wọn kò sí ọmọ kí ó ṣèdájọ́ ilé yùn ọba tó dá ọmọ tó dá bàbá àbí tó dá ìyá tí ò ṣe tọ́lọ́wọ́n bá lékè ọlá òun ni ó ṣe ìdájọ́ wọn èyí tọ́lọ́ ń fẹ́ lọ́wọ́ tiẹ̀ òun ni kò ṣe dáadáa sí wọn. Al-Qur'an sọ yìí pé táwọn òbí rẹ̀ èkíní kejì tí wọ́n bá jí ọ́n pa tí wọ́n túláàsì rẹ̀ wípé kọ́ ọ pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run ọba àlékè ọlá níbi tó ní mọ̀ sí pọ́lọ́run pàṣẹ rẹ̀ ntọ́lọ́run wí lábala yẹn ni wípé ò gbọ́dọ̀ tẹ̀ láṣẹ wọn ṣùgbọ́n àìtẹ̀ láṣẹ wọn kò díwọ́ kọ́ ọmọ ṣe dáadáa sí wọn ò gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn nínú ìṣẹ̀mí ayé wọn èyí tí wọ́n wà. bí mùsùlùmí ò ṣe gbọ́dọ̀ jágbe mọ́ ìyá rẹ̀ bàbá rẹ̀ tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ jágbe mọ́ bàbá wa àbí ìyá wa tí èsè mùsùlùmí ká kọ́ sí lára àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run anabi Ibrahim aleyhi salatu wa salam nígbà tí ó ń pe bàbá rẹ̀ sákìyèsí ya abat ya abat ya abat ya abat gbólóhùn bàbá mi bàbá mi bàbá mi òun ni anabi Ibrahim aleyhi salatu wa salam òun ló lò fún bàbá rẹ̀ tí èsè mùsùlùmí tí ọ̀gbọ́n gbọ́ bóun ṣe gbọ́ lọ́n gbọ́ tó ń ti bẹ́ẹ̀ kò fi orúkọ burúkú ìròyìn tí ó dáa kò fi ròyìn ẹni tí ó jẹ́ bàbá fún un. àwa náà gbọ́dọ̀ wo àwòkọ́ṣe lára àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run mọ́ nà bàbá rẹ̀ mọ́ bú bàbá rẹ̀ mọ́ gbójúmọ́ bàbá rẹ̀ mọ́ sọ̀rọ̀ bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ láì dáa yálà àwọn wà ń bẹ̀ ni àbí wọn ò sí ń bẹ̀ torí pé ọlọ́run ọba olówó wa kò pa wá láṣẹ nǹkan míì pẹ̀lú àwọn tí wọ́n bí wa ju ká ṣe dáadáa sí wọn lọ. ààrẹ ẹni tí ń pa igbó mọ́ bàbá rẹ̀ lójú ààrẹ ẹni tí ń pa náà sìgá mọ́ bàbá rẹ̀ lójú ààrẹ ẹni tó ń tilẹ̀kùn inú ilé mọ́ bàbá rẹ̀ kódà ààrẹ ẹni ọmọ tí ó lórí láyà tí ó bàbá mi ẹ fi inú ilé ẹ fi ilẹ̀ fún mi túláàsì ni àbẹ́ fi ilẹ̀ lẹ́rọ̀ àtúnìyànra àwọn
wàhálà kódà a rí ọmọ tó jẹ́ wípé ilé tí bàbá rẹ̀ kọ́ òun ni ọmọ fi rẹ́ǹtì tí ó sì máa gba owó tí bàbá ò sì gbọdọ̀ sọ̀rọ̀ pé n tó ń ṣe yìí kò dáa. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà burúkú gbáàyè ni. ẹni tó gbọ́ Ọlọ́run gbọ́ tóun náà sì ń rẹ kan kóun ní ọmọ tí ó gbọ́rọ̀ sí lẹ́nu kò gbọ́dọ̀ dẹrú ẹ̀ wò pẹ̀lú àwọn òbí rẹ̀ yálà òbí yẹn jẹ́ mùsùlùmí ni àbí kì í ṣe mùsùlùmí. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa yìí pé inna Allaha harrama alaykum huquqal ummahat. àdáyẹrí òǹlẹ̀lẹ̀ láàrin bàbá sí màmá Ọlọ́run ọba Allah ó ṣe ní èèwọ̀ lórí gbogbo ẹ̀yin mùsùlùmí. ìṣe àwọn ìyá yín, ìyapa àwọn ìyá yín, ìmọ̀gbọ́rọ̀ sí àwọn ìyá yín, ìmọ̀gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Nínú hadith mi tí Bukhari àti Muslim tó gbà wá, èyí tí mo kà tán yìí Muslim òun ló gba hadith yẹn wá. Allah salam sọ pé ala unabbihukum bi akbaril kaba'ir. ẹ jẹ́ kí n fún yín nírò àwọn ẹ̀ṣẹ̀ inú ẹ̀ṣẹ̀ àwọn èyí tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀. ẹ jẹ́ kí n fún yín nírò rẹ̀. àwọn sàbẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní bala ya Rasulallah, ilé òjíṣẹ́ Ọlọ́run afẹ́ tẹ́tí afẹ́ gbọ́ nítorí ká lè jìnnà sí. Rasulullah sallam sọ pé al-ishraku billah, ìporogún pọ̀ mọ́ Ọlọ́run, ìbá Ọlọ́run wá akẹgbẹ́, ìbá Ọlọ́run wá ẹnìkejì. eléyìí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí. ẹ̀ ń bá ilé ṣe ó ti di kèfèrí nínú ìṣẹ̀mí ayé rẹ̀ tí ó bá túbá tí ìlọ́bọ́lọ́wọ́n ọba àlékè ọlá. ẹ̀ǹkẹ́ lẹ́ẹ̀kejì ó ní uququl walidain, kéèyàn ṣẹ̀yà kọsẹ̀ bàbá. ló fi jẹ́ pé al-Qur'an níbi tí ó gbédé ó ní wala taqul lahuma uffin wala tanharhuma. bàbá rẹ̀ màmá rẹ̀ o gbọ́dọ̀ pòṣé níwájú wọn, o gbọ́dọ̀ jẹsẹ̀ mọ́lẹ̀ níwájú wọn, o gbọ́dọ̀ fajúro níwájú wọn. kódà wọn ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kó wá jági mọ́ wọn pé ẹ dá mi lóhùn mo ti ń lọ tèmi. àìmọye ọmọ ní ń serú ẹ̀ sí bàbá rẹ̀, àìmọye ọmọ ní ń serú ẹ̀ sí ìyá rẹ̀. bàbá mi ó sì máa lé ọmọ rẹ̀ lọ, àwọn ará àdúgbò wọn ó sì máa bá gbà pé wípé bàbá rẹ̀ ń pè ọ́, ìyá rẹ̀ ń pè ọ́. ojú tó bá fi na ẹni tí ó ń pè pé bàbá rẹ̀ ń pè òun tọ̀hún yóò paramọ́ ni yóò ra máa lọ irú ọmọ ewu lélẹ́yìí. wọ́n forí gbé pè mọ́ gba ìpè bàbá kó o tún gba ìpè àwọn tí wọ́n jẹ́ alámúlétì yín àbí àwọn tí wọ́n ń ré kọjá lọ. ṣe dáadáa kí wọ́n náà kó o lè rí ọmọ tí ó ṣàánú rẹ, tí ó ṣe dáadáa fún ọ, tí ó ṣe dáadáa pẹ̀lú rẹ. torí pé nínú ẹ̀ṣẹ̀ tó tóbi jù òní kéèyàn máa fi ojú bàbá rẹ̀ àbí ojú màmá rẹ̀ kó máa fi ojú wọn gbólẹ̀ báyìí kí àwọn èèyàn máa wò yí pé kí wọ́n fẹ́ kàn má bímọ láyé gan ọ̀sán ju bí wọ́n ṣe bí wọn ní ọmọ lọ. ẹ̀yin ẹrúsìn Ọlọ́run tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní àsìkò yìí, nínú àwọn iṣẹ́ tọ́lọ́run ọba àlékè ọlá tó nífẹ̀ẹ́ sí jù tó sì lọ́lá lọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá òun ni kéèyàn níwà rẹ̀, ìwà tó dáa sí gbogbo ọmọ ẹ̀dá ènìyàn látòkè délẹ̀, pàápàá jùlọ sí bàbá wa àti ìyá wa. àwọn tí wọ́n bí wa nílẹ̀ Yorùbá wọ́n ní ilé láti máa kó ẹ̀ṣọ́ lọ sóde. ẹni tí yóò ṣe dáadáa sí bàbá oníbàbá, sí ìyá oníyà, bàbá àti ìyá rẹ̀ náà n ò ní jẹ́ igbá àwíyọ́ lọ́wọ́ ẹ̀ rárá bó ti wulẹ̀ kọ́ mọ́. tí a bá wo àwùjọ òbí nítorí pé kò ní dáadáa kankan tí ó ṣe fún wọn, a jẹ́ pé iye òbítíbitì owó tó ń ná sílé oníṣègùn, iye òbítíbitì owó tó ń ná sílé adáhunṣe, iye òbítíbitì owó tó ń ná sọ́dọ̀ àfà, tó o bá ná ìdá kan nù ọ̀dọ̀ ọgọ́rùn-ún ẹ̀ síbà fún bàbá rẹ àbí ìyá rẹ tí wọ́n súre fún ọ, tí wọ́n ṣàdúrà fún ọ, alámọ̀rí ìlú ó dùn wípé ọ̀yàwó oníwà tútù, ọ̀rọ̀ ẹnu rẹ ọlẹ̀, àwọn èèyàn nífẹ̀ẹ́ lábala wọn. jáwọn òbí rẹ tí wọ́n bí ọ náà jẹ́ kí wọ́n rú ẹ̀rí báyẹn, jẹ́ kí wọ́n rí jẹ́lé ọ lórí. eléyìí ni ó dáa jù. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níbi tí ó mú ìṣe dáadáa lọ́kùnkúndùn dé, ìkànnì àwọn sàrẹ́ ibi léèrè yìí pé sọ fún mi èwo ló dáa jù nínú iṣẹ́ tọ́lọ̀ wọn bá lékè ọlá tó nífẹ̀ẹ́ sí tọ́jú ọmọ sí. àbíyá sálàm sọ pé birrul walidayn, mọ ìmọ̀ sí dáadáa sóbi ẹni méjèèjì. lábala jihad ńkọ́ sójú ọ̀nà Ọlọ́run ọba àlékè ọlá. arákùnrin kan dé, àwọn èèyàn ti ń palẹ̀ mọ́ fún ogun, wọ́n fẹ́ lọ sógun tọ́lọ́run ọba Allah. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọkàn tajú kan ni lọ́ba pe arákùnrin yẹn wípé ṣé bàbá rẹ ìyá rẹ
sáwọn méjèèjì ṣé wọ́n ń bẹ lórílẹ̀ yèèpẹ̀ yìí tó fẹ́ máa lọ sójú ogun tọlọ́run àwọn sàbí èsì ìṣẹ́ tí wọ́n parọ́ nígbà jẹ́ pé àlùkìámọ̀ ni wọ́n ń lé wọn ó ní naam bàbá mi àti ìyá mi wọ́n ń bẹ láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam ní fafihima fajahid ọ̀dọ̀ ìkíní kejì wọn ni o ti máa ṣe jihadi tiẹ̀ jihadi tá a fẹ́ lọ báwọn ọ̀tá jà níta tó jẹ́ wípé ìkànnù nǹkan méjì lọ́mọnìyàn máa retí ìmọ̀ kọ́lọ́wọ́n bá lékè ọlá kó mú lọ láti ibẹ̀ kó kúkú ṣẹ̀hídì àbí kọ́lọ́wọ́n bá lékè ọlá kó fi Islam borí àwọn ọ̀tá Islam ṣùgbọ́n irú ẹ̀ táwọn èèyàn ń lọ jà yìí ọ̀dọ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ òun ló ti lọ jà ìdí ọmọ ìyá mi nínú Islam bàbá rẹ̀ ọ̀ra irin lẹ̀ láti fi kan linted ilé bàbá rẹ̀ ọ̀ra pákó lẹ̀ láti fi kan inú ilé bàbá rẹ̀ ọ̀ra páànù lẹ̀ ó kó gbogbo rẹ̀ ó kó ta ọ̀sá lọ kúrò ní Nàìjíríà lọ síbòmí onígbọ̀ bá dáa fún ọ bàbá rẹ̀ tó sunkún omijé ojú rẹ̀ ọ padà nínú nígbà tẹ́ èdè àwa náà ti lọ bọ́ lọ́wọ́ ọba àlékè ọlá kí lọ fẹ́ wí fọ́lọ́wọ́ ọba Allah ọ̀pá bàbá tó bí ọ ọ̀pá lẹ́kún ọ̀sọ́dọ̀ ń gbèsè ọ̀sọ́dẹ̀ tí wọ́n ń fà lásọ káàkiri ó ṣe dáadáa sí bàbá rẹ̀ èròǹgbà rẹ̀ kìí sí èròǹgbà rẹ̀ ọgbàsọ lára bàbá rẹ̀ lójútáyé ọwọ́ fẹ́ wọn dàbò ní kọ̀kọ̀ tó o bá ṣọ́ra ọmọ òsèrú ẹ̀ fún wọn náà o gbọ́dọ̀ gbìyànjú kó o rí pé o ṣe dáadáa fún wọn ẹ̀yin ẹrú sí Ọlọ́run Ànábì sálàm ní kò sí bọ́mọ ṣe lè ṣe tó fún bàbá rẹ̀ tí ó wàá san bàbá ẹ̀ lẹ́sàn-án èyí tí bàbá rẹ̀ ṣe fún àyàfi tó bá jẹ́ pé ọba bàbá rẹ̀ lóko ẹrú àbọ̀bá màmá rẹ̀ lóko ẹrú tẹ́kìní kejì wọn tí wọ́n ń bẹ ní oko ẹrú tí wọ́n ti ń lálàsé níbẹ̀ tó wá ra ìkíní kejì wọn kúrò ní oko ẹrú tó wá sọ wọn dọmọlúàbí ẹni tó bá rí eléyìí ṣe òun nìkan ṣoṣo òun ni ó lè ṣe ní tó súnmọ́ ní tí àwọn òbí rẹ̀ tí wọ́n ṣe fún un kí wàá ní ọmọ ọmọ ṣe dáadáa táyé òun ni eléyìí kí ni tọmọ ọmọ ṣe fún bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ nígbà tí wọ́n bá kú tán àwọn nǹkan mẹ́rin òun ni yóò máa ṣe alákọ̀ọ́kọ́ yóò máa rántí wọn yóò máa ṣàdúrà fún wọn kì í ṣe kó fi lé pọntí kọ́fọ̀nà roka lè tọ́ gbajúmọ̀ pẹ̀lú ẹ̀yìn ẹlẹ́ẹ̀kejì yóò máa tọrọ àforíjì fún ìkíní kejì wọn ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n bá ṣe é lẹ̀ ní wàsíyà ìyẹn ní àsọtẹ́lẹ̀ yóò máa múṣẹ mọ́sálásì Ọlọ́run ló ní ọ̀kàgá yìí àwọn èèyàn máa pán iye báyìí ní sálárì inú owó mi èyí tí ó wà tabua yìí nǹkan báyìí lè fi máa ṣe àwọn nǹkan wọ̀nyí á rí pé amúṣẹ òun tọ̀hún yóò sì máa pọ́n àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ yóò máa pọ́n wọn lé ẹlẹ́ẹ̀kẹrin òun ni kí ó gbìyànjú láti da ẹbí pọ̀ kọ́mọ̀ jẹ́ kí okùn ẹbí èyí tí bàbá àbí àti ìyá tí wọ́n fi lẹ̀ kọ́mọ̀ gé láti ọwọ́ òun òfòlọ́ Ọlọ́run fi bí Ọlọ́run ìwọ̀n bẹ́ẹ̀ tí a gbọ́ yìí Ọlọ́run jẹ́ kó wúlò fẹ́ tí ó sọ àti gbogbo etí tí ó gbọ́ aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wassalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kí Ọlọ́run bá kọ́ bá ní san ustad wa ní ẹ̀san olóore. Ọ̀rọ̀ nípa birrul walidain òní ẹ ti ń bá ní sọ láti àárọ̀. Bóró dáadáa wo ló yẹ ká ṣe sóbì ẹni yálà wọ́n ń bẹ láyé ni. Wọ́n ní tí a bá tún jáde láyé tán àwọn ojúṣe ká tó pọ̀ léyìí tó ṣe pé àtúnjẹ wọ́n ní ká máa ṣe àdúrà fóbí wa méjèèjì. Okùn bí tí ń bẹ láàrin bàbá àti àwọn míì ká má jẹ́ ọ̀tọ̀wọ̀ wájá àsọ́ọ̀lẹ̀ tó dáa tí bàbá àti ìyá wa ti ń ṣe é lẹ̀ wọ́n ní kárí pa àmúlò kí wá sí pé tí bàbá rẹ̀ bá sọ pé tọ̀ tí n bá ti kú ẹ mówó ńlẹ́ ká ẹ sòkú mi ká yí ọgbọ́kọ̀rùn ọmọ àsọ́ọ̀lẹ̀ ẹ̀bù lélẹ́yìn o so ká gbọ́rọ̀ Ọlọ́run ká gbọ́ lágbọ́yé o ọlọ́mọ ní sọ́ọ́sì wà ní ẹ̀san olóore fún àǹfààní àyẹ̀tọ́ sí pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò ni ètò yín ètò wa náà mọ̀ ni ìyẹn Nurul Islam ètò tí a péyàmọ́ rẹ̀ ní ìrántí màmá wa Alájà Elizabeth Babatunde ilé Gòǹbòrò Àbọ̀rẹ́rìn ní Èrúwà bí abala alákọ̀ọ́kọ́ bí yóò ṣe lọ́nu ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì òní yóò gùn orí àtẹ́gùn káwọn bàbá kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ náà tàbí tí wọ́n bá ti ń bẹ̀rẹ̀ náà ká bá ń fi àdúrà tó bá rinlẹ̀ dáadáa ká bá ní fi fún ẹni tó ń ṣe onígbọ̀wọ́ ètò yìí lórúkọ màmá wa Alájà Elizabeth ká bá ní ṣe àdúrà fún látàrí pé Yorùbá wọ́n ní yínníyínní kẹ́ni ó lè sèmí bẹ́ẹ̀ náà ní ṣẹ̀ríà Islam òjíṣẹ́ Ọlọ́run lẹ́nu bá ṣe dáadáa fún yín ẹ̀yin náà ṣe dáadáa fún padà
bẹ́ẹ̀ bá ń dáadáa tẹ́lẹ̀ ṣe ẹ ṣàdúrà fún kọ́pọ̀ so bàbá ẹ dákun ẹ bá ní ṣàdúrà fún ẹni tí ń ṣe ìnáwó tí ń ṣe agbátẹrù ètò yìí ẹ bá ní ṣàdúrà fún lẹ́yìn náà ìdánilẹ́kọ̀ọ́ yín ẹ bá ní fi tẹ̀lé lórí i'tikaf. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalam ala imamil muttaqin sayyidina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi wa tabi'in wa man tabi'ahum bi ihsan ila yawmiddin. Adúpẹ́ ní ọ̀dọ̀ ọba Olúwa wa. Alhamdulillah. Ọba tí ó ń ṣe Ramadan 1434 yìí nírọ̀rùn fún wa láti máa gbà lọ ní ìbáàdà fọba Olúwa wa yìí wẹ́rẹ́wẹ́rẹ́ kí Ọlọ́run ọba kó dákun kó jágúnlé ayọ̀. Ramadan ọdún yìí kó wá máa ṣe ní òpin fún wa nílé ayé wa la ilaha illallah. Gẹ́gẹ́ bí àwọn àfáà wa ṣe wí àkọ́kọ́ màmá alájà Elizabeth ọlọ́mbanikẹ́ wọn báni bẹ̀ wọ́n báni gbàgbọ́ wọn ọmọ àlìjánná onídẹ̀ra rẹ̀ ẹni kò sí wọn gbogbo tó fi lẹ̀ ọlọ́mọdé ò bá jẹ́ ẹni tó wá jẹ́ ọmọ wọn tí ó ṣe yí pé ní agbátẹrù ètò alálùbáríkà yìí ètò Nurul Islam tó ṣe fún yí pé kíládà rẹ̀ kọ́ lọ́ ọmọ bá màmá dáadáa òní alájà Elizabeth Babatunde àfáà náà ọlọ́mọdé ọmọ padà sí ibú Allahumma àmín. ọba àánú kó má padà lẹ́yìn rẹ̀ Àmín Ọlọ́run. àlékún arísìkí àlékún bíbọ̀ àṣírí àlékún iman àlékún gbogbo tí ń jẹ́ dáadáa lọ́dọ̀ wọ Ọlọ́run máa bá ní ṣe fún ní gbogbo gbà wàá jẹ́mi rẹ̀ ògùn kọ́mọ́sà rẹ̀ káwọn ọmọ rẹ̀ ọlálùbáríkà lọ́la láháúlá wàlá quwwata illa billahil aliyyil azim. ẹ ṣé bàbá. àáfàá wa tí wọ́n ṣe abala alákọ̀ọ́kọ́ Ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san rẹ̀ Ọlọ́run ọba dákun má jẹ́ kí wọ́n máa padà sí ibú bá ní rọ̀jò àlùbáríkà tó pọ̀ fún wọn láyé àti fáwọn ọmọ wọn. ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ yóò ṣe wá láǹfààní o dákun jẹ́ kó wúlò fún wa o ṣé ní àtúnṣe àwọn ọmọ tálámọ̀rí wọn kù díẹ̀ káàtó sísàká ni àwọn òbí tó bí wọn sáyé gbogbo ẹni tí sì máa wù sóbì rẹ̀ Ọlọ́run àìní máa wù mọ́ má fi ṣàdánwò fún wa lọ́la ìjọ kan ṣoṣo rẹ̀ Ọlọ́run. al-i'tikaf ó ní abala kejì ìní yóò dálé ní orí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. ṣé inú Ramadan tá a wà iná ní i'tikaf ní ti máa ń ṣẹlẹ̀. i'tikaf ni à ń pè ní àtìpó ní sángílítì èdè Yorùbá wa. ní tí àwọn àáfàá onímọ̀ ṣẹ̀ríà ń pè ní i'tikaf ó ní inqita'u 'ani nnas wa tafarruq li ta'atillah fil masjid min al-masajid طلبا لوجه الله وطلبا لليلة القدر وطلبا للثواب عليه من الله تعالى. ó ní kéèyàn yẹ̀bá fáwọn èèyàn ẹ̀rí kéèyàn àgbà kan nínú àwọn ilé Ọlọ́run tá a mọ̀ ní mọ́sálásí lọ fún ìtẹ̀lé àṣẹ Ọlọ́run tó ní ká ṣe al-i'tikaf nínú Ramadan láti fi wá ojú rí Ọlọ́run àti láti fi wọ́nà bá a ṣe lè ṣalábàápàdé òru abiyì tá a mọ̀ ní Laylatul Qadr àti láti fi wá ẹ̀san rí tọ́jẹ́ ẹ̀san òbítíbitì tí ń bẹ nínú ká ṣe i'tikaf fọba Olúwa wa nínú oṣù Ramadan. àwọn àfà wọn tún jí ó yé wa pàápàá bàbá wa Abubakar Jabir Al-Jazairi kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n pẹ́ fún wa. wọ́n ní al-i'tikaf huwa mulasamatul masjid lil ibada taqarruban ila Allah ta'ala. n tí ń jẹ́ al-i'tikaf táwọn bàbá wa fà máa ń pè ní àtìpó nínú sángílítì èdè Yorùbá ó ní kéèyàn lọ faramálé Ọlọ́run láti máa ṣe ìjọsìn àti sẹ́ẹ̀rẹ́ ń bẹ̀ lérògbà àti fi wá ìsúnmọ́ Ọlọ́run nípasẹ̀ kọ́lọ̀ ń lè yọ́nú sí ni kó lè san ni lẹ́sàn-án rẹ̀ lórí ṣíṣe bẹ́ẹ̀. ìbáàdà nínú i'tikaf jẹ́ ìtọ́bófin Ọlọ́run ọba mu ni
tó ní ẹ̀rí tó yanjú nínú Al-Qur'ani alápọ̀nlé tó sì ní ẹ̀rí tó lálàáfíà nínú súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam làwọn àfáà fi sọ yìí pé al-i'tikaf mashru' fil Islam ń tó wà nínú ṣẹ̀ríà ní ìṣe àtìpó fọ́ba olúwa wa. Bákan náà wọ́n ní súnà tábítà ni ìlànà Ànábì tó fẹsẹ̀ rinlẹ̀ tó lálàáfíà ni. kílẹ̀ rí tá a bá lọ sí inú Suratul Baqara súrà orí kejì Al-Qur'an àyà 187 nígbà tí Ọlọ́run ọba ń bọ̀ nínú àyà yìí ó ní wala tubashiruhunna wa antum akifuna fil masajid ẹ má ṣe dọ́dọ̀ àwọn obìnrin yín láti bá wọn ṣàṣepọ̀ lákòókò tẹ́ ẹ bá wà nínú àtìpó fèmí Ọlọ́run nìkan nínú àwọn ilé mi. èyí tí ń túmọ̀ sí pé àtìpó ń bẹ ètìkáfù ń bẹ inú ilé Ọlọ́run là á ti ṣe tá a bá sì wà nínú páǹṣe nílé Ọlọ́run kì í ṣe kó bìnrin wọ ò lè wá bá wa ń bẹ̀ kì í sì ṣe pé obìnrin wọ ò lè ṣe àtìpó pẹ̀lú wa níbẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ láṣepọ̀ pẹ̀lú ara wa tá a bá fẹ́ kí ètìkáfù wa ìyẹn àtìpó wa kó bàjẹ́. èyí ò bá òun ni tó wá jẹ́ ìpìlẹ̀ nínú súnà lórí àtìpó yìí tá a pè ní ètìkáfù lédè Lárúbáwá yìí lẹ́yìn tá a gbọ́ ìpìlẹ̀ lórí rẹ̀ látinú Al-Qur'ani alápọ̀nlé ni pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gangan kò sí Ramadana kan tí kìí ṣe ìtìkáf kò sí Ramadana kan tí ó bá láyé tí ò ní ṣe àtìpó fọ́lọ́hun orí eléyìí ló wà títí tẹ fàyè lẹ̀ mẹ́wàá tó máa ń gbẹ̀yìn nínú Ramadan Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò lè má kó sínú mọ́sálásí rẹ̀ ní àti ṣe àtìpó níbẹ̀ fọba olúwa wa yóò fi inú ilé lẹ̀ inú mọ́sálásí rẹ̀ ni ó wà ní gbogbo mẹ́wẹ̀ẹ̀wá tọ̀sán tòru ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tí máa ń gbẹ̀yìn nínú Ramadan bí ṣe nìyẹn títí tó fi ayé lẹ̀ nínú àwọn Ramadan tó bá ní ilé ayé wàá máa gbọ́. Àdìsí kan bẹ tí Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó sọ tó lálàáfíà tí ń bẹnu Sahih Bukhari àti Sahih Muslim Ànábì ní al-masjid baytu kulli taqiyyi wa takaffala Allah liman kana al-masjid baytahu bir-rawi war-rahma wal-jawas ala as-sirat ila ridwanillah ila al-janna. ilé Ọlọ́run ìní bùgbé gbogbo olùbẹ̀rù Ọlọ́run tó jẹ́ lásùnmọ́ Ọlọ́run sì fọ́ gbáyà fún gbogbo ẹni tí ilé rẹ̀ fún gbogbo ẹni tó bá fi mọ́sálásí tí sílé Ọlọ́run tó bá fi ṣe ilé tara rẹ̀ wípé òun yọ́nú sónítọ̀hún òun kẹ́ onítọ̀hún ó kọjá lórí afárá sírátì lọ́jọ́ gbèǹde àdìkíámà bí àmànàmọ́ná onítọ̀hún yóò bá yọ́nú òun pàdé lọ́jọ́ gbèǹde àdìkíámà onítọ̀hún yóò wọ àlìjánà onídẹ̀ra àhún ni. èyí ní tá a fẹ́ dìmú bẹ̀ ni wípé téèyàn bá fẹ́ fi àwọn èèyàn lẹ̀ nílé nígboro láti wà níbì kan fún àti máa ṣèjọsìn àti gbogbo ohun tí ó jẹ́ ìtẹ̀lé tọlọ́run pẹ̀lú sẹ́ẹ̀rẹ́ ilé Ọlọ́run là á lọ tá a fi wá ṣe bùgbé tá a ti wá tẹra mọ́ gbogbo ohun tó jẹ́ ìtẹ̀lé tọlọ́run àti tòjìṣẹ́ Ọlọ́run àti gbogbo ohun tó jẹ́ ìjọsìn àti sẹ́ẹ̀rẹ́ kò tí ń ṣe wípé a wá kan nínú yàrá ilé wa tí a wà ti wíńdò mọ́ rí tá tilẹ̀kùn mọ́ rí tá wà dá wà níbẹ̀ tá wí pé a lọ ṣe kálúwà yálà fọ́sẹ̀ kan ni yálà fóṣù kan ni yálà fóṣù mẹ́ta ni yálà fóṣù mẹ́fà ni yálà fódìdí ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ ni a fi ń sọ wípé al-i'tikaf òun ló ń bẹ nínú Islam tó lẹ́rìí tó tọ́ súnà tó bá ṣẹ̀rẹ́ àmú ṣùgbọ́n káwọ kálúwà kò lẹ́rìí nínú Islam láti inú Al-Qur'an kò sì lẹ́rìí nínú Islam láti inú súnà ní Muhammad sallallahu alaihi wa sallam kò sí àwọn aṣáájú rere kan fún wa tí wọ́n sọ yìí pé kálúwà ó wà nínú Islam i'tikaf ni wọ́n sọ pé ó ń bẹ
ibi tí wọ́n sì ní a ti máa ń lọ ṣe ìtìkáàf tá a pè láti pò yìí ó ní ilé ọlọ́run lá lọ fi ṣe lé a mọ̀ kí wọ́n rán yẹn wákàtí 5 bẹ́ẹ̀ jímọ̀ tó bá bá wa ibẹ̀ náà láti kí ìbádà wa ibẹ̀ láti máa ṣe àwọn sẹ́ẹ̀rì náà a máa ṣe níbẹ̀ a yus pẹ̀lú àwọn mùsùlùmí tá a jọ ń ṣe ìtìkáàf kódà a tún máa gbọ́rọ̀ ọlọ́run a tún máa gbára wa bí àwọn ìyànjú rere tí ó fa oríire fún wa láyé àti lọ́jọ́ ìgbéǹde àlìkìyámà ṣùgbọ́n kéèyàn lọ mú ààyè kan nínú ilé rẹ̀ tàbí nínú igbó tàbí níbì kan kéèyàn lọ déjúmọ́ bẹ́ẹ̀ kó ní òun wọ halwa láti bẹlọ́hùn tàbí láti ṣe ìbáàdà kan àdàdálẹ̀ lélẹ́yìí kò sí kan nínú àwọn ànábì ọlọ́run tó dárú ilé ìwò kò sí kankan nínú àwọn aṣíwájú rere tó ṣe bẹ́ẹ̀ nítorí kíni òfin tọ́ láti ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé bó ṣoṣù kan lèèyàn bá lò nínú yàrá yẹn tàbí inú igbó téèyàn lọ ó túmọ̀ sí pé odidi oṣù kan ló fi pa ìrun jàmáà jẹ léyìí tí ó lòdì nínú ṣẹ̀ríà Islam ìkànnù èkejì ni pé odidi oṣù kan ló fi kọ́ mọ́sálásí ọlọ́run lẹ̀ tó wọlé ọlọ́run nǹkan bú tún lè léyìn ẹ̀kẹta ni pé odidi oṣù kan ń ló fi kọ́ ọ lọ kírun jímọ̀ lẹ̀ ẹ̀kẹta ni pé òkúlẹ̀kú ládùúgbò tàbí níbì kan nínú ẹbí òun túmọ̀ sí pé odidi oṣù kan ní ò fi kópa nínú sọ̀látù jánásà ẹnìkan lè sí ìkínú jàmá nínú ẹbí ládùúgbò odidi oṣù kan ló fi lọ sálámà sí ẹni tọ́rẹ̀ kọ́ lọ kí kọ́ ṣàdúrà fún àwọn èèyàn ìṣàtúnṣe odidi oṣù kan ń ló fi kọ̀ tó ò fi ṣe àtúnṣe láàrin oníjà odidi oṣù kan ó ti ẹ̀lẹ́ jáàbá ń ló fi kọ́kọ́ báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ọba lẹ̀ tàbí kí wọ́n náà kó o jókòó kọ́ ọ máa gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu àwọn èèyàn odidi oṣù kan ń ló fi kọ́ àti dọ́dọ̀ ìyàwó rẹ sílẹ̀ àti ráwọn ọmọ rẹ àti báwọn ọmọ rẹ sọ̀rọ̀ tàbí láti gbà wọ́n ní àmọ̀ràn rere wàá déjú mọ́bì kan ò ní òun ṣe tọlọ́run ọ̀lọ́bàrún kò sí ẹ̀rí fún kásẹ̀ bẹ́ẹ̀ ẹ̀tíkà ni wọ́n ní a lè ṣe nílé ọlọ́run ẹ̀tíkàwé ìyàwó rẹ lè wá bẹ́ẹ̀ ọmọ rẹ lè wá ọ̀rẹ́ rẹ lè wá bẹ́ẹ̀ ìkànnì àwọn ẹbí rẹ lè wá rí ọ ńbẹ tí wọn náà ó sì rí wọn tó dá wọn lóhùn ẹ̀rí tí làlùrí bá dé o tún lè jáde nínú ẹ̀tíkàb tó padà sí ẹ̀tíkàb tọrọ bá gba kọ jáde wéré wọn tó wà ní ẹ̀tíkàb káríyàwó kárọmọ abẹ́ ilẹ̀kùn ó ti máa gbóúnjẹ fún kò ní rẹ́nì kankan so oṣù ọdún kan ló ṣe oyún orí rẹ̀ náà wà ńbẹ̀ ni kò ní rẹ́nì bá gẹrun toró nìkan ni irú ìbádà wo lélẹ́yìn so èyí kò lẹ́rìí nínú ṣẹ̀ríà kádàkùn ká tẹ̀lé ń tọ́ba àlùkùránì àti súnà mu eléyìn báwọn. wá gbọ́ lórí àtìpó yìí Abdullahi ọmọ Umar ọlọ́mùbáni sàlékún ìyọ̀nú ẹ̀ fún bàbá àtọ́mà ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọmọ ń ṣe ẹ̀tìkáàfù fọlọ́run láwọn ọjọ́ mẹ́wàá tí máa ń gbẹ̀yìn nínú Ramadan ìṣe rẹ̀ nìyẹn tó o bá lọ wo àdéhìsì ọba nínú sọ̀rọ̀ Bukhari àti sọ̀rọ̀ Muslim àtìpó tá a wá ń wí yìí kìí ṣe àwọ ọkùnrin nìkan ló tọ́ súnà fún ó tọ́ súnà fáwọn obìnrin náà ọmọdé lè ṣe ìtìkáàb àgbàlagbà lè ṣe ìtìkáàb ọkùnrin ni wá ni o obìnrin ni wá ni kásá ti jẹ́ onígbàgbọ́ òdodo ẹlẹ́sìn Islam a sì sọ wípé ilé Ọlọ́run láti lọ ṣe ilé Ọlọ́run tó ṣe pé á ti láǹfààní àti máa kí àwọn ọ̀run ọ̀ranyàn ní jàmá lákòókò wọn fọ́lọ́run tá a sì ti láǹfààní láti kí ìrun jímà bákan náà níbẹ̀ ní ọjọ́ tí jímà tí ọba dé bá wà ní ibẹ̀ wá gbọ́ mi. àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gan wọ́n pẹ̀lú rẹ̀ ṣe ẹ̀tíkáf lójú ayé rẹ̀ nínú mọ́sálásí rẹ̀ nígbà tó jáde láyé àwọn ìyàwó rẹ̀ wọ́n tó máa ń ṣe ẹ̀tíkáf léyìí tí ń túmọ̀ sí pé bí ọkùnrin ṣe kó sínú kó ṣe ìtìkáàb ní ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn nínú Ramadan lóbìnrin náà kó sí inú rẹ̀ tún gbọ́ ẹ̀rí mi. ìyá wa Aisha lọ́n kọ́ bá ní sàlékún ìyọ́nú rẹ̀ fún wọn ó ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ fáwọn yìí pé
òun fẹ́ ṣe ìtìkáfù ọjọ́ 10 nígbẹ̀yìn Ramadan. ìyá wa Aisha bá ní ó sì yọ̀ǹda fèmí náà kémi náà pẹ̀lú rẹ̀ nínú mọ́sáàsì kájọ ṣe ìtìkáfù yìí. ànàbí sì yọ̀ǹda fún gba ànàbí yọ̀ǹda fún ìyá wa Aisha kọ́lọ́ba ní sàlékún ìyọ̀nú ẹ̀ fún wọn. bí ìyá wa Hafsa tó náà jẹ́ ìyàwó ànàbí bó ṣe ní kí ìyá wa Aisha kó bóun gba yọ̀ǹda lọ́wọ́ ànàbí wa Muhammad sallallahu alaihi wasallam kó ní òkun ìyá wa Aisha káwọn ọjọ́ ṣe àtìpó ní mọ́sáàsì pẹ̀lú ànàbí. ìyá wa Aisha sì sọ fún ànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ànàbí sì yọ̀ǹda fóun náà ẹ̀rí léyìí tí ń túmọ̀ sí pé àtọkọ àtaya wọ́n lè ṣe àtìpó nínú ilé Ọlọ́run papọ̀. obìnrin ó sì lè gba yọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ tọkọ rẹ̀ ò bá ráyè láti lọ ṣe àtìpó nínú ilé Ọlọ́run lókùrú ìgbà tí ọkọ rẹ̀ bá ti yọ̀ǹda fún tó sì já sí pé ìfàyàbalẹ̀ ń bẹ ní mọ́sálásí títí ń lọ ṣe ìtìkáàfù yìí tí ọkàn ọkọ balẹ̀ tọkàn tiẹ̀ náà balẹ̀ ń parí pé àyè àwọn ọkùnrin wà lọ́tọ̀ àwọn àyè àwọn obìnrin wà lọ́tọ̀ tọ́ílẹ̀tì àwọn ọkùnrin wà lọ́tọ̀ tọ́ílẹ̀tì àwọn obìnrin wà lọ́tọ̀ ọ̀nà táwọn ọkùnrin àti obìnrin wọn máa gbà wọlé gbà jáde láyìíká inú mọ́sálásí tí wọ́n ti ń ṣe àtìpó ó yàtọ̀ sí ara wọn. táyà balẹ̀ pé kò lè sí wàhálà kankan kò sí ní tó yí pé obìnrin kò lè lọ ṣe àtìpó ní mọ́sálásí Ọlọ́run ọba tọkọ rẹ̀ tàbí bàbá rẹ̀ bá ti yọ̀ǹda fún àwọn méjèèjì sì lè lọ ṣe papọ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ni kí yọ̀ǹda kó wà látọ̀dọ̀ ọkọ tàbí látọ̀dọ̀ òbí. ẹ̀kejì kọ́mọ̀sí fìtì náà kí kọ́mọ̀sí yìí pé dàrúdàpọ̀ yóò máa wáyé láàrin ọkùnrin àti obìnrin. àwọn ọjọ́ táwa máa fi ṣe ìtìkáàfù nílé Ọlọ́run ọjọ́ 10 tó máa ń gbẹ̀yìn nínú Ramadana ni torí àwọn ọjọ́ yìí ọjọ́ alálùbáríkà jùlọ nínú wọn. ànábì sallallahu alaihi wasallam àti àwọn aṣáájú yòókù fún wa nítorí máa ń ṣe bẹ́ẹ̀ ni pé Ramadana ń lọ ó nìyẹn kí wọ́n lè wá tó rọ́nà ṣe àwọn sẹ́ẹ̀rì lálékún kó tó lọ ìní wọ́n fi máa ń lọ ṣe ìtìkáàfù nínú ilé Ọlọ́run láwọn ọjọ́ 10 tí máa ń gbẹ̀yìn nínú Ramadan àti kí wọ́n tó lè tẹra mọ́ bàdà sí ìgbà yẹn ni kìámùlélì wọn ó tún lágbára sí àtìkáàrù wọn ó tún lágbára sí tìláwà lùkùránì wọn ó tún lágbára sí ìtẹramọ́ sẹ́ẹ̀rì wọn ó tún lágbára sí ṣètọ́rẹ́ àánú wọn ó tún pọ̀ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀rí tí a bá wá wò ó lápèjúwe a rí i pé ọjọ́ 10 tó máa ń gbẹ̀yìn yìí gan inú rẹ̀ ní Lailatul Qadri máa ń bọ́ sí kéèyàn fi rọ́nà láti ṣalábàápàdé Lailatul Qadri ohun tó ní àǹfààní kéèyàn lọ ṣe ìtìkáàfù lọ́jọ́ 10 tí máa ń gbẹ̀yìn nínú Ramadan torí ẹni tí ò jókòó kalẹ̀ rẹ̀ tó wà ní Ọlọ́run pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kò ní í sọ̀rọ̀ jù kò ní í sí mímọ́ sùn sáásáásá kò ní í sí mọ̀ ẹlẹ́fun torí pé yọ́ mọ̀ láwọn ẹlẹgbẹ́ rẹ̀ táwọn ń gbìyànjú tí ẹ bá fẹ́ lẹ ìgbìyànjú táwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó ju tiẹ̀ lọ yóò ṣe lójú kòkòrò rere tó náà fi tàpá fún tìláwà fún àdìkáàr fún dùá fún istighfar ẹ̀rí fún kí tàràwì níjàmọ́ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tàájúdì bákan náà so àti ṣíṣe àwọn sẹ́ẹ̀rì tí jókòó máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láàrin àwọn tí wọ́n jọ wà ní ìtìkáàfù nínú mọ́sáàsì náà so torí pé ànábì ní ká wá bá ṣe ṣalábàápàdé Lailatul Qadri nínú àwọn ọjọ́ 10 tí máa ń gbẹ̀yìn nínú Ramadan ó ṣe nínú àwọn ọjọ́ tí máa ń lé ẹyọ kan lẹ̀ ká wá bá ṣe ṣalábàápàdé Lailatul Qadri nínú wọn nígbẹ̀yìn Ramadan bíi 21, 23, 25, 27, 29 àwọn ọjọ́ tí máa ń gbẹ̀yìn nínú Ramadan àárín kan ó sì ní ó sán máa ń gbà míì kí Lailatul Qadri kó bọ́ sí 27 ọjọ́ 10 lọ́kọ́kọ́ ní ká fi ṣe lẹ́mì ká fi ṣe gbìyànjú ẹ̀rí láti ṣalábàápàdé Lailatul Qadri kó tó wá mú àwọn ọjọ́ tó ṣe pé tá a bá mú nǹkan méjì tán yóò lé ẹyọ kan wá kó tó wá tó sọ ọjọ́ 27 nù Ramadan téèyàn bá dẹ̀ wà nílé Ọlọ́run èyí fàyàbalẹ̀ yìí pé èèyàn ò lè kófà àti ṣekùngẹ́ Lailatul Qadri torí pé èèyàn ọ̀dà wà àṣetánì ò ní rọ́nà kò rò jù báyàn èèyàn wá pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ èèyàn nínú ilé Ọlọ́run ilé o fún yàn láǹfààní àti lè rí ìgbìyànjú ṣe láti ṣe ìbádà kárakára. so Lailatul Qadri yìí
kò sì dáa kó máa bọ́ mọ́ èèyàn lọ́wọ́ nínú gbogbo Ramadan tó dáa ní kéèyàn máa ṣe kòǹgẹ́ rẹ̀ torí pé Ọlọ́run dìídì sọ ní Suratul Qadri àyà 3 yìí pé Laylatul Qadri khayrun min alfi shahr òru abiyi yìí ó lóore ju 1000 oṣù lọ yẹn ni pé ìjọsìn tá a bá ṣe lóru Ọlọ́run bá fi á ṣe kòǹgẹ́ rẹ̀ ó dá lẹ́san ó lóore lẹ́san wájú Ọlọ́run ju àwọn ìjọsìn tá a fi 1000 oṣù ṣe fọ́lọ́run nílé ayé wa lọ. Ìyẹn ni Ìmáàmù Nawawi ló fi ní ìjọsìn tàbí sẹ́ẹ̀rí téèyàn bá ṣe ní Laylatul Qadri tọ́lọ́run fi yàn ṣe kòǹgẹ́ rẹ̀ ó lóore lẹ́san níwájú Ọlọ́run fún yàn ju ìjọsìn téèyàn fi 1000 oṣù ṣe fọ́lọ́run lọ. So wọ́n wá kóǹkà rẹ̀ pé 1000 oṣù yìí ó ṣe déédéé 83 years ó lé oṣù 4 tá a bá wá ń wò ó ní bí Ramadana ṣe jẹ́ 15 lónìí tó ṣe pé ọ̀la yìí ìní ó di 16 èyí túmọ̀ sí pé táìmù tí ètìkáàfù ti Ramadana eléyìí ó bẹ̀rẹ̀ ẹni ìrọ̀lẹ́ Monday tá a dojúkọ yìí Monday tá a dojúkọ yìí ní Ramadana ó pé 20 ọwọ́ ọ̀rọ̀lẹ́ rẹ̀ kóòrùn ò tó wọ̀ láti máa lọ sí àwọn ilé Ọlọ́run tá a bá ti fẹ́ ṣe àtìkó tó ṣe yí pé òòrùn ọwọ́ bá wa ní ilé Ọlọ́run ọba yẹn ni so fún àti bẹ̀rẹ̀ ẹ̀tìkáàfù ọba olúwa wa léyìí tó wá ń túmọ̀ sí pé ọjọ́ àkọ́kọ́ nínú ọjọ́ 10 ẹ̀tìkáàfù ti Ramadan eléyìí yóò jẹ́ ọjọ́ àtàlátà tá a dojúkọ yìí tí Ramadan ó jẹ́ kíni o 21 ó ń túmọ̀ sí pé Wednesday tí ń bọ̀ yìí àti bọ́ sínú ọjọ́ kíni o ẹ̀tìkáàfù torí pé Tuesday tí ń bọ̀ inú ọjọ́ ẹ̀tìkáàfù ẹni yóò bọ̀ sí gbogbo ẹni tí yóò wà kópa nù rẹ̀ Monday èyí tí ń bọ̀ yìí ìrọ̀lẹ́ rẹ̀ láti múra àti máa gba ilé Ọlọ́run lọ inú ẹ̀kọ́ sì ni pé ibẹ̀ láwà títí tó fi di pé Ramadan ó fi tán ẹgbà wa sọ yìí pé àgbéra ń bẹ̀ lọ sí yídì ní láti yídì láti darí délé so àwọn kan ní nígbà tí lẹ́s bá sú tí ọdún bá ku ọ̀la èèyàn lè lọ ilé rẹ̀ kọjá sí pé yóò sùn ilé ẹ̀ so àárọ̀ ọdún àti ilé rẹ̀ yóò ti lọ yídì tọ́ Ramadan ọdún ilé kọ́nà ọgbà ní ẹ̀sìn fún wa o so ètò káàbù náà kọ́nà ó ṣe ní ìrọ̀rùn fún wa kọ́nà aláàánú jùlọ kó sì jẹ́ kí àdúrà wọ́gbà kó jẹ́ kí a sóríire lọ́la la hawla wala quwwata illa billah. kọ́lọ̀ máa ní san ọba ní ẹ̀sán olóore fáǹfààní àti afẹ́dá sí ètò láti lé 08071391132 08071391132 kó tó di pé àwọn ìpè yọmọ wọlé àwọn ìbéèrè sankosanko kan bẹ́ẹ̀ bí bàbá wa wọ́n lẹ ní pé kò sí khaliwa ẹni bídíà ni ìbánabi náà ṣe wọ́n ní sẹ́ẹ̀rì kanú àwọn òwe ìtàn nípa ànábì ni. ànábì ò ṣe khaliwa kánábì ò tó di òjíṣẹ́ Ọlọ́run ọba wọ́n máa ń fi ìgboro mọ́kàlẹ̀ láti yẹra fún ìwà ìbọ̀rìṣà tó ń win àwọn èèyàn rẹ̀ sí àti àwọn wà pálapàla míì á kú nílé ní ìdájí á padà ní ìrọ̀lẹ́ sílé yóò lọ sí gáàrú ìrà kò tí ì dòjíṣẹ́ ń gbà yẹn kò tí ì mà pọ́n ó dòjíṣẹ́ nìkan kò tí ì mà ní kíni òjíṣẹ́ á kú lé làárọ̀ á padà ní alẹ́ ìwọ̀n pànàbí wa lọ bo má bẹ́ẹ̀ ó ṣe ọjọ́ mẹ́ta ó ṣe ọ̀sẹ̀ kan ó ṣe oṣù kan kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. bàbá ní ààbọ̀ ẹ̀kọ́ wọn ní lẹ́ni tó ń kọ́ ò kọ́ lọ gbọ́ ìtàn kórìtì dáadáa kan lọ́dọ̀ rẹ̀ bí. ẹ̀ sì sí dáadáa sọ́mọ rẹ̀. kódà bí ò sí dáadáa sí ọmọ rẹ̀ tọ́lọ́ ń bá ṣàánú ọmọ tọ́lọ́ ń gbàdúrà rẹ̀ tó jẹ́yàn ó yẹ kí ó gbà pé Ọlọ́run lọ́sọ̀ọ́n dèèyàn ní sẹ̀mí ayé òun ìyá yẹn ò sí dáa lóòótọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n bí wá ní kí a má fi oró ya aró òun gbọ́dọ̀ ṣe dáadáa sí òbí rẹ̀ ní tiẹ̀ kọ́ máa jẹ́ wípé bí okun rẹ̀ ó sì máa gùn lọ nìyẹn kọ́ pa eléyàn tì kó fi ilẹ̀ fọlọ́run kó jẹ́ kọ́ lọ́run bí àwọn léèrè lórí tí àwọn bá ṣe fún òun ń gbọ́ lọ́run ti lè la òun tí ò dààmú gbó tí ò jìdàkudà kó yọ sàká rẹ̀ lára màmá rẹ̀ ntọ́lọ́ ń pa láṣẹ kó rí kó ń ṣe wallahu ta'ala. ọlọ́run sẹ́yìn lẹ́sàlẹ̀ ọ̀ya ní ẹ̀ka sí fún àǹfààní àtàfẹ́ dá sí ètò 08071391132 08071391132 bàbá wa ẹ dákun ẹnitọ́lọ́ ń bá fi ṣe kòǹgẹ́ òru Laylatul Qadri àdúrà wo ló dáa jù tẹ́ kéèyàn máa ṣe
àdúrà tó dáa jù ní Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni. ẹ bá ní ilé kẹsàn-án. innaka afuwun tuhibbul afwa fa'fu anni ló dáa jù. láti náà èèyàn tún lè máa ṣe àwọn àdúrà Rabbana ṣùgbọ́n ìtànàbí ní ká kún fún un Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni aw fa'fu anna. ọlọ́run sẹ́yìn lẹ́sàn rí ustad wa Iskil ẹlẹ́kùn àkúdàáyà kí n sì rí àsọ ń pa rẹ̀. kò sí ní ti ń jẹ́ àkúdàáyà. ẹni pé téèyàn ó kú nìbàdàn tí wọ́n sì rí Sókótó. yóò tún wá lọ nílùú mi àbọ̀ tí a lọ Mẹ́kà gan lórí àwọn lọ́kọ̀ọ́lá yìí ara Sudan ní orí yẹn kì í sí ẹnì kankan kò sí àkúdàáyà ẹni bá ti kú ó ti kú ni ikú yẹn dẹ̀rẹ́ kò ní lé ọjọ́ kan bí ó sì ní dín ọjọ́ kan ẹni bá ti lè kú Nàìjíríà ó kú yanyan tẹ̀yìn ó kú fínfín òun lè léyìn so kọ́nà ọba àlekè ọlá kọjá kíkú ní kọ́kọ́ oníkálukú wa ká mú kú lẹ́mìí kò sí ti ń jẹ́ àkúdàáyà rárá bó ti wulẹ̀ kọ́ mọ́. kọ́nà ọba nìsan yín ní ẹ̀sán olóore bàbá wa lọ́dọ̀ Yorùbá téèyàn bá jáde láyé wọ́n ní wọ́n ro nígbà bá ro ẹ̀ńtà lọ́pọ̀ ńlágbájá báyìí ńlọ́pọ̀ àwọn o yẹ́sì ní ọ̀sán àkúdàáyà ó sì ń ṣẹlẹ̀. ẹbọ ìlélẹ́yìn wọ́n rò lọ́nà èṣù tí nǹkan kan bá ṣẹlẹ̀ èṣù náà ni ó dìde sí iṣẹ́ àlìjànú ni ló dìde lọ jẹ́ iṣẹ́ tí wọ́n bá fi oògùn rán ní iṣẹ́ ìwọ̀n pẹ́ ẹni tó kù ni ó dìde ẹni tó kù nǹkan bí wọ́n rò jù bẹ́ẹ̀ lọ èṣù ní àlìjànú ó dìde tó ń lọ bá wọn ṣiṣẹ́. ẹ kálẹ́ o ẹ ti wọlé o naam kí ni ìbéèrè yín. mo ní pé tí ẹ bá wà nínú àwẹ̀ Ramadan náà tọ́yì. ṣé èèyàn lè tó tòkèrè. téèyàn sì. ṣé èèyàn lè sọ̀rọ̀ láti pé èèyàn rẹ̀ tó láti bá sọ̀rọ̀. wọ́n ní sèèyàn lè kọjú sóbìnrin pọ̀ ń fẹ́ bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ lásìkò bàtí ń gbàwé lọ nínú Ramadan. bisimilahi rahman rahim kí wọ́n aláwọ̀kọ́ ní ṣẹ̀ríà Islam kò bójú mu kéèyàn lọ bá obìnrin fún rẹ̀ kí mo fẹ́ fẹ́ kí wọ́n pé èèyàn jọ lọ́kùnrin lóbìnrin pé ṣe é wúra yín kò sí tó burú ń bẹ̀ nínú Ramadan ṣùgbọ́n kéèyàn free láti lọ bá obìnrin fún rẹ̀ ash-shaytanu ma'al wahid èṣù oníbóńtọ̀ ń jẹ yẹn kọ́nà ìpín náà. ẹ dákun ẹyin rédíò yín sílẹ̀ wàlẹ́kùn sálàm ẹ bá naam ẹyin rédíò yín sílẹ̀ tàbí kẹ́ ẹ pa tàbí kẹ́ ẹ jìnnà síbi tí rédíò bá wà ẹ dákun ká lè gbọ́ra wa kẹ́tẹ́ pé naam. wàlẹ́kùn sálàm rahmatulah. ẹ kú ètò látàárọ̀. ọlọ́run sọ wà lẹ́sàn-án rẹ. mo ní alúwà tí wọ́n ń sọ yẹn. naam. irú ẹ tí ò bá tó bá máa ń ṣe tẹ́ ẹ bá sọ fún tí ò bá gbọ́ kí ni irú ìjìyà tí ó máa tàn wájú Ọlọ́run. bàbá wa. akọ̀dà kéèyàn máa lò fẹ́ ẹnu kọ́ máa lagídí pẹ̀lú tó bá jí òdodo nínú ẹ̀sìn ẹ bá sọ fún tí ọba gbọ́ ọ ń lọ bọ́lọ́hún pàdé lọ́jọ́ ọ̀gbìndé àlìkíyàmọ̀ ọba tí ó bí ẹ̀dá lẹ́jọ́ tó bá rí kó lè páàsì níwájú Ọlọ́run kọ́ máa bá a lọ. wàlẹ́kùn sàlámù o. àtìsẹ́mi láti ibodè ni o. Ọlọ́run jẹ́ lálùbáríkà kí n bẹ̀rẹ̀ yín. à ń gbọ́ wọ́n sọ fún wa pé bí ìbá fẹ́ ṣe itikaf. naam. wípé mọ́sálásí mẹ́ta lèyẹn ti gbọ́dọ̀ ṣe mọ́sálásí ànábì àti mọ́sálásí Mákà. Ọlọ́run kẹ́yìn o. wọ́n ní lẹ́yìn rẹ̀ àti ṣe itikaf gbòòmù ẹ̀dá pẹ̀lú àtàlàyé ọ̀. ọ̀rọ̀ àgbàlagbà ni àwọn bàbá ni wọ́n fà ní ìdájọ́. àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ wọn kò lẹ́rìí àdìsí tí wọ́n fẹ́ máa ti ràn mọ́ ó ní bó ṣe jẹ́ ayé alukuraanu tó ní wàá ń tún àkìkúnà fil masajid jámù ẹni Ọlọ́run lò ní Suratu Bakara àyà 183 tá a sọ yẹn ẹni mọ́sálásí lèyàn ti lè ṣe ìtìkáàbù èyí ṣe mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta nìkan kò yé àwọn tí wọ́n ń sọ ni. bàbá bó láti àtú àdìsí láti káfà ní láfíìsì lásàtì masajidi. ìtìkáàbù eléyìn kìí ṣe ìtìkáàbù èyí tó ṣe pé ànábì kó wa ní pé inú Ramadana tánàbì máa ń ṣe síyára lílọ ṣe síyára kéèyàn dìídì lẹ́mìí pé òun di gàárì lọ sí mọ́sálásí kan ìyẹn tí ò sí nílùú èèyàn ìkànnù mẹ́tẹ̀ẹ̀ta lèèyàn lè lọ. tó naam waaleykum salaam kí ni ìbéèrè yín sà. ẹ sílẹ̀ ẹ̀yin rédíò yẹn sílẹ̀ naam. ọ̀n fẹ́ bèrè àwọn fún wọn mú ọjọ́ fún dáìlátò lè kọ́ dé. ẹyẹ náà ń sọ nípa wọn. ustaz wa Iskil. kò sí ti ń jẹ́ pé a mú ọjọ́ tó fẹ́ láti lè kọ́ dérè à ń tẹ́ ń búlọ́ọ̀kù àbá ń pe àwọn afọ́níwàásí tí a wà á sí mọ́júmọ́ gbogbo eléyìí àdálẹ̀ inú ẹ̀sìn ni tó yẹ kí gbogbo èèyàn lọ jáwọ́ nínú rẹ̀ ẹ̀ ń bá ṣe òun tọ̀ wọn ò ní ládàá kankan rárá bó ti wulẹ̀ kọ́ mọ́ à ń ṣe ń jẹ́ ń bẹ̀ àwọn èèyàn yóò tún jó wọ́n pakọ́ ní obìnrin gbogbo nǹkan yìí náà dẹ̀ràn dání tí ò sí inú ẹ̀sìn ẹ jẹ́ ká jìnnà sí kálíbà rí ojú wọ́n ní màá gé màá dẹ̀
ìpéǹpéjú báyìí náà ni àlàáfíà ọba ti lè kọjá rẹ̀ ó di nǹkan mìíràn àbítalẹ̀ yìí bí ó sì máa nù pẹ̀lú ògbọ́nà tó bá ti ní ọjọ́ mẹ́jọ àwọ̀ àti iná látúnjọ pàdé lórí ètò yìí ǹjẹ́ bẹ́ẹ̀ sì ń gbọ́ wa kétépe nílé ẹni tí ń gbé sókè gbé sílẹ̀ tẹ́ fi ń láǹfààní láti máa gbọ́ wa Ọ̀pẹ́yẹmí Adéwálé olóòtú ètò Alhaji Abọ́ládé Imam ọmọ ìyá Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal títí ọjọ́ mẹ́jọ màá sálámà.